Hallelujah. 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 Ó ti dára fún wa lórúkọ Jésù. Ohun tí mo pè àkọlé abala yìí, ó ní kí ló yẹ kó ṣe nígbà tí ìgbaninímọ̀ràn tó bá ń yọrí sí ìtẹ́nilọ́dà. What you should do when counseling translates to castration. Kí ló yẹ kó ṣe nígbà tí ìgbaninímọ̀ràn tó bá yọrí sí ìtẹ́nilọ́dà? Kí ló yẹ kó ṣe? Sórí gẹ́gẹ́ bí ọkùnrin, nígbà tí dàrúdàpọ̀ bá ń ṣẹlẹ̀ nínú ilé rẹ̀, bóyá wọ́n wá láti ìdílé tí bàbá àti ìyá rẹ̀ jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí wọ́n sì gbọ́ ara wọn yé, bó tilẹ̀ jẹ́ pé wọ́n lè mọ́ ní gbólóhùn asọ̀, ṣùgbọ́n kò hàn sẹ́yìn tẹ́ ẹ jẹ́ ọmọ rí, débi pé ẹlòmíì ó sọ wípé bàbá òun àti ìyá òun wọn ò jàre. Àwọn ìdílé gidi nù. Gẹ́gẹ́ bí ọmọkùnrin, irú ìdílé tí wọ́n ti wá nù. Nígbà wá fẹ́ yàwó, ìyàwó rẹ̀ wá láti inú ìdílé tẹ́ pé ìyá máa ń gbá bàbá létí ni, ìyá máa ń jẹ gàba lórí ọkọ ni, ìyá máa ń fa ìjàngbọ̀n pẹ̀lú bàbá ni. Ẹ sì rí pé gẹ́gẹ́ bí ọmọbìnrin, bí ìyá wọn bá ṣe sí bàbá wọn ni wọn ó ṣe sí sọ́kọ wọn. Irú ọmọbìnrin tó jáde láti irú ìdílé bẹ́ẹ̀, kò sí irú sùúrù tó o lè ní, kò sí irú ìwà pẹ̀lẹ́ tó o lè ní, kò sí irú tó o lè ṣe láti tẹ́ lọ́rùn. Yóò máa wá ọ̀nà ìjàngbọ̀n ni àti ọ̀nà láti kó ọ síta. Yóò máa wá ọ̀nà yìí ni. Nígbà tí ọ̀rọ̀ bá wá ṣẹlẹ̀ bí ó sì ṣẹlẹ̀, tí ẹ pé àwọn èèyàn kí wọ́n bá yín dá sí, bóyá àwọn olùṣọ́ àgùntàn ṣọ́ọ̀ṣì yín ni, tàbí àwọn ojúlùmọ̀, ká tiẹ̀ sọ pé ojúlùmọ̀ wà ń bẹ mọ̀lẹ́bí àtàwọn olùṣọ́ àgùntàn ṣọ́ọ̀ṣì yín. Kí wá ló yẹ kó o ṣe nígbà tí ìgbaninímọ̀ràn tó bá yọrí sí ìtẹ́nilọ́dà? When counseling translates to castration, what should you do? What you must do when counseling means castration. So, n tó yẹ kó o ṣe, ẹ jẹ́ á sáré wo àpẹẹrẹ. Ẹ jẹ́ á wo ìyàwó ilé tó ń ṣàgbèrè, tó sì ń na ọkọ. Ó sọ ọ̀rọ̀ di sọ àtayányán, ó ń jẹ gàba, ó sì ń ṣògo lórí ìwà búburú tó ń wù. Ẹ wá kó ọ̀rọ̀ òdì ṣọ́ọ̀ṣì yín, káwọn olùṣọ́ àgùntàn dá sí. Ọ̀rẹ́ wà ń bẹ, mọ̀lẹ́bí rẹ̀ wà ń bẹ. Nígbà tán wá gbà ọ́ nímọ̀ràn, bóyá ó gbọ́rọ̀ sí wọn lẹ́nu tàbí ò ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu, nǹkan kankan ló gbọ́dọ̀ ṣáájú. Ní tó gbọ́dọ̀ ṣáájú ni pé sí ẹ̀sùn tó fi kàn yín sóòótọ́ ni. Kí ni ìwádìí wọn lórí ẹ̀? Ṣé èèyàn máa bímọ kéèyàn mọ̀ mọ́ rúwà tí ń wù? Bẹ́ẹ̀ ni, kò sí ìwà tí ìyàwó rẹ̀ ń wù gẹ́gẹ́ bí ọkùnrin, àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó ń wò ló fi kọ́, tán fi wò nù. Tán fi wò nù. Tó bá wá jẹ́ pé nírú ìpéjọpọ̀ bẹ́ẹ̀, kò sí ẹni tó tiẹ̀ lè kọ̀ndẹ́mù rúwà tó wù. Wọ́n sá sọ fún ọ ni pé bàbá, arákùnrin, sùúrù lèèyàn fi mọ́ bá aya lò. Bíbélì wípé ẹ̀yin ọkùnrin, ẹ máa fi sùúrù, ọgbọ́n, ẹ máa fi bá aya yín gbé. Ibi tá ń lọ gan-an nù. Sórí tó ò bá ní ọpọlọ tó pé gẹ́gẹ́ bí ọkùnrin, wọ́n ń sin ọ ni, wọ́n ń gbẹ́ kòtò ẹ̀, wọ́n fẹ́ sin ọ ni. Bẹ́ẹ̀ ni, wọ́n fẹ́ sin ọ ni. Kí wá ló yẹ kó o ṣe nírú nǹkan bẹ́ẹ̀ nígbà tí irú wà bá délẹ̀? Sórí gẹ́gẹ́ bí ọmọkùnrin láyé, o gbọ́dọ̀ tírìtì ọ̀rọ̀ ìgbéyàwó gẹ́gẹ́ bí military career. Bẹ́ẹ̀ ni, bí Ọlọ́run ṣe tírìtì ìbáṣepọ̀ ọ̀rẹ́ pẹ̀lú ènìyàn náà. Nígbà tí Ádámù tí ó ṣẹ̀ nínú ọgbà Édẹ́nì,
láti safeguard, láti dáàbò bo ọkàn Ádámù àti ìran ènìyàn kí wọ́n má bàa jẹ èso tí ń bẹ nínú ọgbà tó kù, kí wọ́n má bàa wá dàbí Ọlọ́run, kí wọ́n má bàa dàbí ẹni tí kì í ronú pìwàdà mọ́ nínú ẹ̀ṣẹ̀, kí wọ́n má bàa gbilẹ̀ nínú ìwà búburú wọn. Ọlọ́run ní láti lé wọn síta. Protocol ni tí ò lè wà broken. Ìyà ń bẹ fún gbogbo àìṣedéédé nínú Bíbélì, bóyá lórí Abraham, bóyá lórí Dáfídì, bóyá lórí gbogbo àwọn òjíṣẹ́ tí Ọlọ́run lò nínú Bíbélì. Nígbà tí wọ́n bá ṣe àìṣedéédé, Ọlọ́run fín wọn ní ẹgba rẹ̀. Wọ́n wá pè ọ́ ní bàbá, pè ọ́ ní kọ̀kọ̀, wọ́n wá sọ fún wọn wípé máa lámòjú kúrò, ìyàwó rẹ̀ ń ṣàgbèrè, ó ń nà ọ́, ó ń ṣe ibi sí ọ. Àmọ̀ràn tán rí fún ọ gẹ́gẹ́ bí ọkùnrin kì í kàn ṣe pé wọn ò lè kọ̀ndẹ́ẹ̀mù ìwà tíyàwó rẹ̀ wù nìkan. Àmọ̀ràn tí wọ́n rí sí ọ gẹ́gẹ́ bí ọkùnrin ni pé kó máa lámòjú kúrò, kó máa lámùmọ́ra, kó gbójú kúrò ńbẹ̀. Wọ́n ti pa ọ́ nígbà tó wà láàyè. Kí wá ló yẹ kó o ṣe nírú àkókò yìí? Kí ló yẹ kó o ṣe? Wọ́n ní májè òpòwé báyìí. Kí ló yẹ kó o ṣe nírú àkókò? Ní tó yẹ kó o ṣe lélẹ̀. Kí ni àgbékalẹ̀ Bíbélì nípa ìwà tí ìyàwó rẹ̀ ń wù? Àkọ́kọ́ nù. Bó bá jẹ́ni tí ń ṣàgbèrè, ǹjẹ́ Bíbélì fààyè lẹ̀ pé kó máa bẹ́ni tí ń ṣe àgbèrè gbénú ilé? Ìkan tiẹ̀ ṣe confidently. Àǹtí rẹ̀ ó pè, yóò sọ fún pé wo tí mo fẹ́ sọ fún ẹni kó o tún ṣe. Sọkọ rẹ báyìí, gbà báyìí, ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí. Ìyìn àlè ṣe tó wù ọ́. At the end of the day kó lọ fẹjọ́ sùn church, wọ́n bá ń parí ẹ̀ ní ìsọ̀wọ́ náà sáà mọ́ doctrine church. Ó dẹ̀ tún mọ́ ọkọ̀, ó dẹ̀ wàá kàn sọ fún pé ẹ má bínú, wàá dẹ̀ sùn continue padà. Bí àwọn fámìlì kan bí wọ́n ṣe ń gbà nímọ̀ràn nù, òun náà ó bá tún ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́, yóò bá tún hùwà búburú yìí gẹ́gẹ́. Eléyìí ló wá pè fún kíwọ gẹ́gẹ́ bí ọmọkùnrin kó lu ọpọlọ rẹ̀. Nígbà tó Ọlọ́run dá ènìyàn, ó kó ọpọlọ sí lórí. Ọlọ́run wá fi ìlànà lẹ̀ nínú Bíbélì. Kí ni ìlànà fún obìnrin tí ń ṣàgbèrè nínú Bíbélì? Ìlànà tí ò yí padà, ìbá ṣe májẹ̀mú tuntun, ìbá ṣe májẹ̀mú láéláé. Ìlànà kò ju méjì lọ. Ìsáídà kí wọ́n lé, kí wọ́n divorce tàbí kí wọ́n lè lókun tàpá. Ní tí Bíbélì gbé kalẹ̀ nù. Kí ni ìlànà? Ohun tí ìwé òwe sọ nípa obìnrin oníjàngbọ̀n, ó sọ wípé ó sàn láti gbé igun àjà ju àti gbé pẹ̀lú obìnrin oníkíni oníjàngbọ̀n lọ. Ẹ máa wo àwọn àgbékalẹ̀ tí ìwé mímọ́ gbé kalẹ̀. Ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin, ọ wà dúró lórí ẹsẹ̀ rẹ wám. O ò ní wo ọ̀tún tàbí òsì. O make sure pé gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé ó ní í ṣe pẹ̀lú tí ìwé mímọ́ wí, kì í ṣe pẹ̀lú tí àwọn ènìyàn sọ fún ọ. Jẹ́njà ọ sí. Sórí àwọn tó péjọ tí wọ́n bá yín parí ọ̀rọ̀, ǹjẹ́ o jẹ́ mọ̀ pé nínú wọn ìní ó jẹ́ ẹni tí ìyàwó rẹ̀ náà dọ́gbọ́n sí láà. Tó dọ́gbọ́n sí lọ́wọ́, jẹ́ n sọ bá, tó dọ́gbọ́n sí lọ́wọ́, jẹ́ fún ọ lápẹẹrẹ. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀, ọkọ ìyàwó ló sọ wípé ìyàwó òun máa kó owó pamọ́. Bóun bá fi 100,000 lẹ̀, gbogbo ohun tí ó rà wálé ò ní pé 15,000. Ìyókù yóò ti lọ kó pamọ́ sí ọ̀dọ̀ àwọn èèyàn káàkiri. Jẹ́ wá sọ fún ọ báyìí wípé ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ìkan nínú àwọn àlùfáà yín, ìkan nínú àwọn ojúlùmọ̀ tí ń bọ́ dá sí, ó máa jẹ́ ìkan, ó ṣeéṣe kó jẹ́ ìkan nínú àwọn tí ń kówó ń pamọ́ sí lọ́wọ́, owó tó jí lọ́wọ́ rẹ̀ tó dájà lẹ̀. Ìrírí ni ń ta àti rí ni. Bẹ́ẹ̀ ni ìdí náà tẹ́ pé gbọ̀n bá wá bá yín parí ẹ̀, wọ́n ní lè kọ̀ndẹ́ẹ̀mù wà tó wù, torí àwọn náà ni àjàlá tá ń nà ọ́ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀. Ìdí náà tó rí rẹ fi gbọ́dọ̀ pé gẹ́gẹ́ bí ọmọkùnrin.
ìdínú tó fi gbọ́dọ̀. ìkan nínú àwọn ìdí tí máa ń fà á tọ́pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run tí ìṣẹ́nu gbọ́ná kú tí ò ní lè tàbùkù ìwà ibi tíyàwó ilé bá ń hù sí ọkọ rẹ̀ nígbà tán bá kẹjọ́ dọ́dọ̀ ẹ̀, ìdí tí máa ń fà pọ̀. ìkan lára wọn ni wípé ǹjọ́ o jẹ́ mọ̀ wípé ó lè jẹ́ pé wà burúkú tí ń hù sí ọ àwọn wọn kọ̀. ìrírí pọ̀. mo ti rí ibi tíyàwó ilé tó ti lọ ròyìn ọkọ rẹ̀ láì dáa rí. nígbò bá wá ròyìn ọkọ rẹ̀ láì dáa fún wọn fáwọn àjíṣẹ́ Ọlọ́run náà tó wá kọ níwà abú tí ó hù takọkọ rẹ̀. alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ǹjọ́ o jẹ́ mọ̀ wípé ó lè jẹ́ pára wọn gan tó yàn lálẹ́. ara àwọn ìdí rèé o, ara àwọn reasons rèé o tó ṣe wípé wọ́n máa ń fi sẹ́nu gbọ́ná kú tí wọn ò ní lè sọ̀rọ̀ láti bá wí nínú ìwà burúkú tó ń hù sí ọ. ìdí kẹta ni wípé sórí ẹjọ́ tẹ́ ẹ kó wá hàn àwọn gangan wọn kin lẹ́yìn débi ó déhùn. ara wọn òun gangan ló kin lẹ́yìn débi ó déhùn. so o sì wá rí ìwọ gẹ́gẹ́ bí ọmọkùnrin tó wá láti ilé ire, ilé dáadáa, ilé táwọn òbí rẹ̀ ó ti jà tí wọn kì í kẹjọ́ lọ tako, kò sí ní tó tààyàn lábùkù láyé tó wí pé kẹ́ ẹ mọ̀ jà kẹ́ wàá mọ̀ bá yín dá sí lọ. èmi ò mọ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọkùnrin tó rí ẹ̀ pé as a conservative Christian tó rí ẹ̀ pé tó mọ̀ nípa ìwà ọmọlúàbí láwùjọ ń tó tàbùkù ọkùnrin tó wọ́n á gbẹ́jọ́ lọ lónìí wọ́n bá ń dá, wọ́n gbẹ́jọ́ lọ lọ́la wọ́n bá ń dá, ṣẹ́jọ́ tí wọn ò rí ìdí òdodo fi múlẹ̀, ṣẹ́jọ́ tí wọ́n bá yín dá tí wọn ò lè sọ wípé lágbájá ìkànnì tó ṣe, tí wọn ò lè sọ wípé yíyànlè tó yànlè yìí kọ̀ dá, tí wọn ò lè sọ wípé kò yẹ kó o ṣe léyìí, tí wọ́n kàn sọ pé ẹ mọ̀ ní faradà gẹ́gẹ́ bí ọkùnrin mọ̀ ní faradà wọn mọ̀ lámójú kúò. ìkànnù kí ni yóò wá dìtàmì gangan wípé òkè ṣé kí n mọ̀ ní àfaradà àbí kí n mọ̀ láfaradà? kí ni ìhà tí àwọn mọ̀lẹ́bí àwọn àna rẹ̀ gangan kí ni ìhà tí wọ́n kọ sí? sáwọn ló ń dákun ni àbíbò? èmi ti rí ibi tí àwọn àna gangan ti ń kọ́ ọmọ wọn sí ọkọ rẹ̀ bí ó tún ṣe wà búburú sí. irú situation báyìí, irú ìṣẹ̀lẹ̀ báyìí ó fà kí wo sọ wípé enough is enough ò ṣe mọ́. níwájú Ọlọ́run àtèèyàn kò sí tí ó ṣẹlẹ̀ ju kò ṣe mọ́ náà lọ. ó rí sẹ́ báyìí àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ tá a lè wò gẹ́gẹ́ bí àpẹẹrẹ pé àwọn àna burúkú àtàna rere èmi ti rí rí dáadáa. ìyàwó mi ọ̀rẹ́ mi kan ló ń jà pẹ̀lú ọkọ rẹ̀ wíwá pé wàá gbọ́kọ ẹ̀ létí, ọkọ wa bínú, ọkọ ń travel, ó wá sọ fún bàbá ìyàwó rẹ̀ ní tí ọmọ rẹ̀ ṣe. jọ́ kejì ni ó pè mí, ó ní kí n lọ lé àwọn pé wọ́n mọ wọn náà kàn ń jà ń lé àwọn. èmi bá délé wọn ń tèmi, mo bá rí tí bàbá ìyàwó tí ń pòkọ ìyá àbàdàn fún ìyàwó nínú ilé. èmi wá dúró lẹ́nu ọ̀nà mò ń rìkọ́ọ̀dù gbogbo ohun tó ṣẹlẹ̀, bí wọ́n ṣe gbogbo ohun tí ń sọ. ó ń lálì rẹ̀, ó ń lálì ìyálàyà ẹ̀. ọwọ́ ta ló ti bá kí ìyàwó kó mọ gbá ọkọ létí? ó sọ mí lẹ́nu, ó sọ lé wa lẹ́nu. ṣé ìyá rẹ̀ ṣerú ẹ̀ sí mi rí? o ti ní ọ̀rẹ́kọ̀rẹ́, àwọn ọ̀rẹ́kọ̀rẹ́ ti ń kọ́ ẹ, ọmọ burúkú ni ẹ́, ọmọ ẹni ìbájọ́ ni àbáyọ̀. ẹ mọ àwọn ọ̀rọ̀ gidi téèyàn fi bá ọmọ wí. bàbá ìyàwó bẹ̀rẹ̀ sí í láálí ọmọ rẹ̀, kí n tó wí kí n tó fò ó sì gbá ọmọ yẹn létí. mo bá kanlẹ̀kùn gbà mo rí pé ọ̀rọ̀ yìí ń kọjá bó ti yẹ, ó ju gbogbo eléyìí náà lọ ni. mo bá wọlé, ó ní yẹ́sítà ni wọ́n ṣẹ́yìn àwọn àlè tẹ́ ń kó sí lórí náà. mo wá ní rárá, mo ní ọ̀rẹ́ ọkọ rẹ̀ lèmi, ọkọ rẹ̀ ló pè mí pé kí n máa bọ̀, póun gbọ́ pé àǹkan pòun pé jà ń ṣẹlẹ̀. ó rí sẹ́ báyìí àwọn tó wá láti ìdílé eré nu bí ọmọ wọn bá hùwà búburú wọn ó bá wí.
sórí àwọn tó wá láti ìdílé burúkú wọn ó gbóríyìn fún ni. Èmi ti rí ibi tí àǹtí ìyàwó tó ti sọ fún ìyàwó tó ní wo n tó ṣe yẹn gan ló dáa, sórí èyí tó tún ṣe kan èyí tó tún ṣe báyìí òun lélẹ̀ tún ṣe báyìí tún ṣe lè tún ṣe àwọn ìwà búburú ní gbogbo ohun tó kọ́ ó kọ́kọ́ kọ́ níwà búburú ni ló bẹ̀rẹ̀ sí í kọ́. Tó bá ti jẹ́ pé ìwà búburú ni àwọn àna rẹ̀ ń kọ́ ìyàwó rẹ̀ sí ọ, kò ń bẹ̀ ó tó gẹ́ fẹ́ràn ẹ̀mí rẹ̀ má jẹ́ kí wọ́n pọ́n pakúpa. Ó gbọ́n tí Yorùbá wí ni wọ́n ní ìyàwó burúkú ṣe é fẹ́ àna burúkú ò ṣe é ní. Ọlọ́run ràn wá lọ́wọ́, Ọlọ́run ràn wá lọ́wọ́. Torí náà bí ọ̀rọ̀ crisis ìdílé bá ti ṣẹlẹ̀ gbé ọpọlọ rẹ lọ́wọ́ o, jẹ́ kí Ọlọ́run kó mí sí ọpọlọ rẹ. Mọ́ wo àgbékalẹ̀ tí ìjọ yín gbé kalẹ̀ nípa àgbéyàwó. Wo kí ni Bíbélì wí. Bíbélì èsè ìwé ìkọ̀kọ̀, ìwé gbangba ni. N tó wí ni kó tẹ̀lé. N tí Bíbélì sọ ni kó wí. It is well. Ìdínú tó fi gbọ́dọ̀ dá Ọlọ́run mọ̀ fúnra ara rẹ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin. Ẹ má gbàgbé tí mo sọ, kí ló yẹ kó o ṣe nígbà tí counseling, nígbà tí ìgbaninímọ̀ràn tó bá di ìtẹ́nilọ́dà. A kò kọ́ nínú ìwé mímọ́ wípé ọkùnrin yóò sì máa gbé ní abẹ́ ìnilára ìyàwó rẹ̀. Kò sí ní tó jọ bẹ́ẹ̀ nínú ìwé mímọ́. Nígbà tí ìyàwó rẹ̀ bá ti di a rebellious wife, ó ti di dandan kẹ́ ẹ fòpin sí ìrìn àjò yín, torí pé wọ́n fẹ́ pa ọ́ kíákíá ni. Ọkàn ọkùnrin jẹ́ ọkàn tó lágbára púpọ̀. Yóò ṣiṣẹ́ lọ látàárọ̀, yóò gbìyànjú jáde látàárọ̀. Nígbà ó bá dalẹ́ tó yẹ kó sùn, tó yẹ kó sinmi, kí ìsinmi kó dé bá ọkàn rẹ̀, wọ́n gbé wàhálà kò lójú, wọ́n fẹ́ pa ni. Ìní Bíbélì ìwé òwe ń sọ pé ó sàn láti gbé igun àjà, igun igi àjà, igun àjà lọ́hùn ju àti máa gbé pẹ̀lú obìnrin oníjàngbọ̀n lọ. Torí wípé kò ní fún ọkọ ẹ̀ nísinmi, ọkọ rẹ̀ ó wà kú ikú àìtọ́jọ́. Kí wá ló yẹ kó o ṣe nígbà tí wọ́n ní kó o gbójú kúrò nínú àgbèrè tó ń ṣe? Ṣé Bíbélì sọ pé kó o gbójú kúrò? Ǹjẹ́ tí Bíbélì wí nù? Nígbà tí wọ́n ní kó o lámójú kúrò, ṣé tí Bíbélì sọ̀rọ̀? Bíbélì ló yẹ kó jẹ́ àmútọ̀nà rẹ, kì í ṣe ìmọ̀ràn tí àwọn ènìyàn ń gbà ọ́. Wọ́n fẹ́ gba alpha male capability kúrò lọ́wọ́ rẹ ni, ká wá sọ ọ́ di ọ̀dẹ̀ lọ́dọ̀ aninilára rẹ. Wọ́n fẹ́ sọ ọ́ di ọ̀dẹ̀. That is a castration. When you can no longer function as a man at home, because wọ́n ní tó bá ṣe lé ìmí tí ẹ̀tọ́ láyà á ní tó bá gbé bẹ́ẹ̀ máa pariwo, máa sọ fáwọn èèyàn pò náà, ó dẹ̀ sọ káàkiri bẹ́ẹ̀. Àwọn èèyàn dẹ̀ ń tì lẹ́yìn, wọ́n lé èèyàn dáadáa ní ìwọlé èèyàn burúkú. Kí wá ló yẹ kó o ṣe? Ó yẹ kó o yẹra ni. Ó yẹ kó o yẹra ni. Níbo ló wà nínú ìwé mímọ́ wípé kó o máa gbé abẹ́ ìnilára? Níbo ló wà nínú ìwé mímọ́ bẹ́ẹ̀? Ni mo ṣe ń sọ lẹ́ẹ̀kan wípé you must treat relationship as a military career. Ṣẹ̀rí nínú ìgbé ayé àwọn ológun, ó ní àwọn ẹ̀ṣẹ̀ tó ní ìdáríjì. Nínú ìgbésí ayé ìrìn ọmọ ẹ̀dá pẹ̀lú Ọlọ́run, àwọn ẹ̀ṣẹ̀ wà tó ní ìdáríjì. Bíbélì wá dákọ ẹ̀ṣẹ̀ kan, ó ní kò ní ìdáríjì. Ìyún lẹ̀ṣẹ̀ sẹ́mi mímọ́. Ìyún ní ẹ̀ṣẹ̀ tí Sátánì fúnra ẹ̀, èyí tó wù sí Ọlọ́run. Torí pé ó fẹ́ dìtú Ọlọ́run kó gbàjọba. Nígbà tí obìnrin ò bá maintain position rẹ̀ mọ́ nínú ilé, tó di oppressor lórí ọkọ rẹ̀, tó di oppress ọkọ ẹ̀, tó ń jẹ gàba lé lórí, tó ń ṣe oògùn láti ṣe ní jàǹbá, tó ń ṣe àgbèrè káàkiri, wọ́n ní kó gbójú kúrò ńbẹ̀, wọ́n ní kọ́kọ́ gbójú kúrò ńbẹ̀. Wọ́n ti gba agbára rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin, wọ́n ti gba iyì rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin, wọ́n wá handcuff ẹ, wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ọ lọ́wọ́, wọ́n wá gbé ọ fún ìyàwó rẹ̀ láti pa ọ́. Kò jù bẹ́ẹ̀ lọ. Nínú ìbáṣepọ̀ èèyàn pẹ̀lú Ọlọ́run, ó ní do and don'ts. Àwọn nǹkan kan ń bẹ tí ènìyàn ò gbọdọ̀ ṣe pẹ̀lú Ọlọ́run. Ìgbà tẹ́nìyàn dán wò,
Ọlọ́run lé pò nú ọgbà, ó ní gbóréré. Ọlọ́run wá fi àlàkalẹ̀ ẹlẹ̀ láàrin ìbáṣepọ̀ ènìyàn àti aya rẹ̀. Ọlọ́run korò ojú sí obìnrin tí bá ń yálè tí sì ń ṣàgbèrè. Ọlọ́run korò ojú sí ló jẹ́ k'Ọlọ́run sọ, ló jẹ́ kí àgbékalẹ̀ ó wà nínú òfin Mósè. Àti nígbà tí Jésù sọ̀rọ̀ náà, ó ní ọkùnrin kan kò gbọdọ̀ kọ aya rẹ̀ lé àfi lórí ẹ̀sùn àgbèrè nìkan. Ló jẹ́ kí gbogbo òfin tí Ọlọ́run fún Mósè kò dá lórí wípé tẹ́ ẹ bá ti bó obìnrin tí ń ṣàgbèrè o, tàbí tí tó bá ka obìnrin tí ń ṣàgbèrè mọ́ ẹlẹ̀ kò pa. Èyí tó bá ti lọ́kọ tọ́kọ rẹ̀ fi ẹ̀sùn kàn pé ń ṣàgbèrè, Ọlọ́run gbé àwọn àgbékalẹ̀ kan lẹ̀ fún pé kó gbé lọ síwájú àlùfáà kí wọ́n pàfọ́ọ̀mù àwọn ritual kan wípé tó bá wá ṣe bẹ́ẹ̀ o yóò ní bowel disease, tó bá jẹ́ pé lóòótọ́ ni, tó bá dẹ̀ jẹ́ pé rọ́ ni kò ní ní. Ìmí ìdẹ́ǹbẹ tí Ọlọ́run sọ wípé tí ó bá ti fi ẹ̀sùn kan ìyàwó rẹ̀, ó ní ẹ̀tọ́ láti lọ fàkà eléyìí ń ṣàgbèrè, mi ò fẹ́ mọ́. Báwo ló ṣe wá jẹ́ lónìí? Ibo ni ìjọ Ọlọ́run ti gbé, ibo wọ́n ti bẹ̀rẹ̀ tó fi wá di wípé àwọn ìyàwó tí ń ṣàgbèrè lẹ́gbẹ́ agbára wọ̀ láti kọ̀ntínú nínú àgbèrè wọn. Ó burú fún ìjọ mi débi pé wọn ò lè kọ̀ndẹ́mù ìyàwó tí ń ṣàgbèrè, ọkọ ni wọ́n máa sọ lẹ́nu. Èmi ti rí dáadáa, èmi ti rí dáadáa, èmi ti rí dáadáa. So ìwọ ló wà gbé ọpọlọ rẹ lẹ̀ báyìí gẹ́gẹ́ bí ọkùnrin wípé kí ni kí n ṣe. Treat the relationship as a military career. There must be do's and don'ts. You must not reward evil with kindness. Ẹ mọ́ misquote mi o. Ọ̀pọ̀lọpọ̀ ó sọ wípé Bíbélì ní ká fi rere ṣẹ́gun búburú. Bẹ́ẹ̀ ni ó dá kéèyàn fi rere ṣẹ́gun búburú. Ara fífi rere ṣẹ́gun búburú náà ni pé kó o mọ́ gbẹ̀san wípé ìyàwó mi ṣàgbèrè jẹ́mi náà lọ ṣàgbèrè. So ara fífi rere ṣẹ́gun búburú náà ni pé o gbẹ̀san rẹ̀ ọ̀nà, ṣùgbọ́n rọra kókò lé wọ́ọ́rọ́wọ́ kó ní yangí kó mọ́ bàbá tiẹ̀ jẹ́. Bẹ́ẹ̀ ni ohun tó ó ṣe jù tí ó kábàámọ̀ ó ní kó mọ́ kí wọ́n bọ́ sọ wípé mójúkù bẹ́ẹ̀ ọ̀gẹ́ bí ọkùnrin ìlú nǹkan bọ̀ lè mọ̀ ṣẹlẹ̀ èèyàn lámójúkù ni ìwọ náà wá sí dọ̀ọ̀ mójúkù bẹ́ẹ̀ ọmọ kan fẹ́ pọ̀ ọ̀nà ni, ọmọ kan fẹ́ pọ̀ ọ̀nà ni. Àìmọye àwọn àrùn bálòpọ̀ tó pọ̀ ń ta ṣúà ó ti wà látayébáyé, ló jẹ́ k'Ọlọ́run fi òfin rẹ̀ lélẹ̀ wípé obìnrin kóbìnrin tí bá ń ṣàgbèrè wọ́n lọ lẹ̀ kó pa. Ló jẹ́ kí Ọlọ́run fún mi ó fààyè gbà wípé tó bá mọ̀ pé ó kọ ìyàwó rẹ̀ lẹ̀ yóò jẹ́ nítorí ẹ̀sùn àgbèrè nìkan. You must treat the relationship as a military career. Ìwọ tí ìyàwó rẹ̀ náà lójú àwọn ọmọ, ó mọ̀ pé oore kan ṣoṣo tó o lè ṣe fún àwọn ọmọ yẹn ó ní pé kó kú òlé. Torí wọn ò gbọdọ̀ mọ rí kí ìyá wọn máa na bàbá wọn, àwọn náà ó na ọkọ wọn. Obìnrin a máa tírìtì ọkọ rẹ̀ bí ìyá rẹ̀ ṣe tírìtì bàbá rẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ akúrí ní bẹ́ẹ̀nù ìjọ Ọlọ́run lónìí, àwọn náà fẹ́ dá sọ̀rọ̀ ní tí wọn ò lóye ẹ̀ wọ́n fẹ́ bá yín sọ. Wọ́n wà máa sí Bíbélì túmọ̀. À ń bọ̀, ẹ̀kọ́ kan tó ń bọ̀ tí mo fẹ́ gbé jáde yóò dá lórí wípé nígbà wo gan-an ló yẹ kó o kọ ìyá aya tàbí ọkọ ọlẹ̀, nígbà wo ó yẹ ká sọ̀rọ̀ lé lórí. Kí sì ni Bíbélì sọ nípa ìkọ̀sílẹ̀? À sọ̀rọ̀ lé lórí torí gbogbo ẹ̀kọ́ tí mo ti ń rí ẹ̀kọ́ ìjọ ni mò ń rí, mi ò rí ẹ̀kọ́ inú Bíbélì. Doctrine of the church ni mò ń rí, mi ò tí ì rí àgbékalẹ̀ inú Bíbélì káwọn ènìyàn sọ Bíbélì ṣe sọ, mi ò tí ì rí. A sọ ń gbà tó bá yá, ṣùgbọ́n ẹ já tẹ̀síwájú nínú ilé. Treat your relationship as a military career. Nígbà tí ẹnìkan bá dìde ká wípé orílẹ̀-èdè rẹ̀ o ológun ló ń darí ẹ̀, ọmọ ológun kan wá dìde ó fẹ́ lọ dìtẹ̀ gbàjọba, ọwọ́ wá tẹ ọmọ ológun bẹ́ẹ̀, kí ni wọ́n máa ń ṣe sí? Wọ́n pa ni, wọ́n kọ́kọ́ court martial rẹ̀, wọ́n gbé lọ sí ilé ẹjọ́ àwọn ológun
kí ni òfin àwọn ológun sọ nípa kéèyàn dìtẹ̀ gbàjọba? Òun náà ni ikú. Bó sì ṣe rí náà ló ń wájú Ọlọ́run náà ń gbé èṣù tó fẹ́ dìtẹ̀ gbàjọba, Ọlọ́run ṣèdájọ́ tí ò ní ìyípadà fún. Ni ló jẹ́ kí Ọlọ́run wá sínú ètò ìgbéyàwó láyé wípé ètò yìí ó ní í ṣe pẹ̀lú pé bí obìnrin bẹ́ẹ̀ ilé ti gbàbọ̀dè fọ́kùnrin, ọkùnrin yẹn ṣe tán kú nìyẹn. When a woman is rebellious against her husband, ó fẹ́ pa nìyẹn. Ló jẹ́ kí òfin yẹn wà nínú ìwé mímọ́ pé tẹ́ ẹ bá ti rí obìnrin tí ń ṣàgbèrè, ẹ lẹ̀ kó pa. Tẹ́ ẹ bá ti rí tọkọ kan bá wá tó ní ìyàwó òun ṣàgbèrè, kí ló ní kí wọ́n ṣe o? Ó ní ẹ jẹ́ kó kọ̀ ọ́ lẹ̀. Ó tó wá fi òfin kan lé. Ó ní bó ṣe kọ̀ ọ́ lẹ̀ yẹn kò gbọdọ̀ fẹ́ mọ́. À ń bọ̀ sẹ́rí nínú ẹ̀kọ́ mi tá a gbé jáde nípa ẹ̀kọ́ nípa ìkọ̀sílẹ̀. A sọ̀rọ̀ nípa ẹ̀. Gbogbo tí ń bẹnu Bíbélì mò ń sọ. Níbo wá níjọ Ọlọ́run ti rí àgàbàǹgebè tán gbé kiri lónìí? Obìnrin míì ti wò ó ní Christian kọ̀ọ̀kan làwọn. Mo rí nínú ẹ̀kọ́ ìjọ kan lórílẹ̀-èdè, nínú àgbékalẹ̀ wọn ni wípé bí ìyàwó ìránṣẹ́ Ọlọ́run bó bá sátẹ̀lé ọkùnrin míì lọ, tàbí ká sọ pé ọkùnrin kan gba ìyàwó ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ yẹn, ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ò lẹ́tọ̀ọ́ láti fẹ́ obìnrin míì mọ́ àfi tó bá lè kọ̀wé fi ipò rẹ̀ lẹ̀. Àbẹ́ẹ̀rí nǹkan báyìí. Irú àgbékalẹ̀ ìjọba yìí ó máa ń wọ àwọn obìnrin lágbára ni láti hùwà búburú nínú ìjọ, torí wọ́n mọ̀ pé kò sí tọ́kọ̀ àwọn fẹ́ ṣe kò ní kọ́ àwọn lẹ̀. Ìlú máa ń fà á tí obìnrin ó gbé àlè wọlé lójú ọkọ. Ó mọ̀ wípé kò tó bẹ́ẹ̀ kó kọ òun lẹ̀, yóò pàdánù iṣẹ́ rẹ̀. Àbẹ́ẹ̀rí sẹ́ báyìí. Ibo láti bẹ̀rẹ̀ tá a fi gbé àkóso òjọ lórí àgbékalẹ̀ Sátánì, àgbékalẹ̀ tí ń pa àwọn ọkùnrin ológo ní ìpakúpa, àgbékalẹ̀ tí kò fààyè gba òdodo Ọlọ́run láti ṣẹ. Ibo láti bẹ̀rẹ̀? Ìdínú o, gẹ́gẹ́ bí ọkùnrin ìwọ náà ó ṣe kí ni? Ó gbé ìdílé rẹ kalẹ̀ gẹ́gẹ́ bí military undertaking. Nígbà tí ìwà àsìná àti àgbèrè bá ti wọlé, ó di dandan kí ìpínyà ṣẹlẹ̀. Kò sẹ́ni tó gbọ́dọ̀ bá yín dáàrin. Béèyàn bá ti ń bá yín dá, ó ti gọ̀. Ikú rẹ̀ sì ń bọ̀ wá etílé. When counseling translates to castration, what you should do. Wọn ò fẹ́ kó kú ńbẹ̀. Ó wá rò pé gbogbo èèyàn tí ń bá yín dá sí náà wọ́n fẹ́ràn rẹ̀. Gbogbo wọn ní fẹ́ ikú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọ̀rọ̀ òdì táwọn èèyàn ti sọ wọlé wọ́n ti gbà á. Wọ́n sì gbà nítorí pé inú tí wọ́n gan ò dùn sí ọ tẹ́lẹ̀. Wọ́n wá rí opportunity tó fi kú kíákíá. Ó wá rò pé wọn ní gbọ́ nímọ̀ràn láti bá bí ibẹ̀. Ọlọ́run ràn wá lọ́wọ́. Bóyá pàkejì ẹ̀kọ́ yìí la fi ẹ̀kọ́ nípa ìkọ̀sílẹ̀. Kí ni Bíbélì sọ nípa ìkọ̀sílẹ̀? Bóyá la fi ṣe. So you must treat your relationship just as a military undertaking, a military career. Nígbà tí violation tó gbé yín kalẹ̀, when you made a vow níwájú pẹpẹ wípé pẹ̀lú ikú, pẹ̀lú àrùn, pẹ̀lú gbájẹ nígbà kìíní kan nígbà kìíní kan, pípé títí ikú yóò fi yà wá, ìwọ nìkan ló wà faithful sí, òun ò wà faithful sí. Ìdínú tọ́lọ́run fi fààyè gba ìkọ̀sílẹ̀. Ó tó gẹ́. A vow must be honored by two parties. Bẹ́ẹ̀ tó bá sì jẹ́ pé party kan ẹnìkan péré ló ń honor rẹ̀, it is thereby violated and invalid. May God help us in Jesus' name. Ọlọ́run ràn wá lọ́wọ́. Àbọ̀rọ̀ là á sọ fún ọmọlúàbí. Bó bá dénú rẹ̀ yóò dòdìdì. Ṣùgbọ́n kí ló dé tí mo fi ń release irú àwọn fídíò báyìí ni pé ikú ọkùnrin gbọ́dọ̀ stop. Mo ti ní ìrírí tó pọ̀ nípa ẹ̀. Nípa bí àwọn ìkà obìnrin bí wọ́n ṣe ń pa ọkọ wọn anyhow. Tí ìjọ Ọlọ́run sì lè ṣe nǹkan kan sí. Nínú ẹ̀kọ́ tó kàn, a sọ nípa ọ̀nà tí ìjọ Ọlọ́run fi kùnà
tí wọ́n fi ààyè gba àwọn ènìyàn ìkà, obìnrin ìkà láti gbilẹ̀ nínú ìjọ. A sọ̀rọ̀ àwọn ọ̀nà yẹn àtọ̀nà àbáyọ. Ọlọ́run ràn wá lọ́wọ́ o. Gẹ́gẹ́ bí mo ti ń sọ ọ́ lọ, mọ̀ sí ẹ̀kọ́ ìgbọ́ rárá, mọ̀ sí gbọ́ rárá. Èmi náà dàbí ìwọ náà ní tẹ́lẹ̀. Tí n bá gbọ́ pé ọkùnrin kan kọ ìyàwó ẹ̀ sílẹ̀, bí n bá rí ìbọn fẹ́ lè lọ pa. Ṣùgbọ́n ní ìsìn, iyè mi ti ṣí, ojú mi ti là, mo ti tọ́. Má jẹ́ n kọrin tán torí mi kọ́ mo lórin. Mo ti rí ibi tí àwọn ọ̀rẹ́ mi nú tí wọ́n ti kú sórí obìnrin tó jẹ́ ìyàwó wọn. A sì gbà pé mọ́gùn ló pa wọn. A sì ń kìlọ̀ fún wọn tẹ́lẹ̀ pé ìyàwó rẹ̀ yàn dì, fi ilẹ̀, fi ilẹ̀. Wọn gbọ́, ìjọ gbà wọ́n láàyè àfìgbà wọn tó kú sórí ẹ̀. Mo lè ka 5. Nígbà wọn kú sórí rẹ̀, kí ni ìjọ ṣe nípa àwọn ìyàwó wọn tí wọ́n kó mọ́gùn lórí wọn? Wọn ò mọ̀ sí nǹkan kan. Lo ọpọlọ ẹ̀, súnmọ́ Ọlọ́run, jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run, yóò ṣe ọ níyè sí tó yẹ kó ṣe. Ọlọ́run ràn wá lọ́wọ́. Àmín.